Agbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń gbóná janjan tó sì jẹ́ pé níṣe ni àwọn olóṣèlú níṣe ni wọn ò sùn lásìkò yìí tó jẹ́ pé bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ kan ní ojúmọ́ kan ni wọn yóò tún gbé ìgbésẹ̀ tuntun tó sì jẹ́ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tó fẹ́ fẹsẹ̀ múlẹ̀ jù Nàìjíríà lásìkò yìí ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC fẹ́ wá wọ̀rọ̀kọ̀ wọ́n fẹ́ fi ṣàdá báyìí lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà pẹ̀lú bẹ́gbẹ́ náà bó ṣe fọ́ sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC wọ́n ti gbégi lé ọ̀rọ̀ ọ̀hún ìyẹn pé wọ́n ti gbégi lé ẹgbẹ́ òṣèlú ADC pé wọn ò bófin mu lábẹ́ òfin kò sí ẹgbẹ́ tó ń jẹ́ ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí tó sì jẹ́ pé àwọn adarí ẹgbẹ́ náà wọ́n máa ti ṣe ìpàdé lórí ọ̀nà àbáyọ tí wọn yóò wá lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ rántí pé àwọn gbajúgbajà olóṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, Peter Obi, Rotimi Amaechi, àwọn bíi sẹ́nitọ̀ David Mark, Malam Nasir El-Rufai, Alhaji Abubakar Malami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kóra wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú àwọn míì tó tún lórúkọ bíi sẹ́nitọ̀ Aminu Tambuwa, àwọn bíi sẹ́nitọ̀ Dino Melaye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni rògbòdìyàn wà nínú ẹgbẹ́ òṣèlú ADC tẹ́gbẹ́ náà tó fọ́ sí méjì tó sì jẹ́ pé ọkùnrin kan Bala Nafiu inú ń pèrè ní alága ẹgbẹ́ náà kó tó lè pé àwọn igun kẹta tún jáde ní ọjọ́ bíi mẹ́rin sẹ́yìn pé àwọn náà tún ni àwọn ń ṣàkóso ẹgbẹ́ òṣèlú ADC. ṣáò pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ilé ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún èèyàn pé ta ni ojúlówó ẹni tó ní ẹgbẹ́ òṣèlú ADC náà àwọn Àtíkù àti àwọn igun méjì tó kù ṣùgbọ́n ní báyìí àwọn Àtíkù wọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ wípé bí ilé ẹjọ́ wọn bá tiẹ̀ dá wọn lẹ́bi tí ẹgbẹ́ òṣèlú ADC ò ṣeé lò mọ́ ṣáwọn ó wàá jókòó ni táwọn ò ní lè díje du ipò lọ́dún tó ń bọ̀. A gbọ́ wípé wọ́n ti panupọ̀ wípé kán bẹ̀rẹ̀ ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì tí ò ní wàhálà nínú láti lè kópa nínú ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ láti lè fa olùdíje sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fi gbogbo ẹnu fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti ṣèpàdé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC èyí tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa gómìnà Siriake Dixon tó jẹ́ adarí wọn ti ṣèpàdé pẹ̀lú bóyá ẹgbẹ́ náà ni wọn yóò padà lò. Bẹ́ẹ̀ ló tún jẹ́ pé lálẹ́ ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá ó ní àwọn adarí ẹgbẹ́ People's Redemption Party PRP èyí tí aṣíwájú wọn Baba Hakeem Ahmed tó ṣíwájú wọn náà ṣe ìpàdé pẹ̀lú sẹ́nitọ̀ David Mark tá a sì gbọ́ pé gbogbo ọ̀rọ̀ náà ìwọ̀n jọ ń sọ pé bí ẹgbẹ́ òṣèlú ADC ò bá ṣe é lò mọ́ báwọn ò bá lo ẹgbẹ́ òṣèlú NDC ó ṣeéṣe káwọn wá lo ẹgbẹ́ òṣèlú PRP.